kókókókó làgbọ́n àgógó dùgbẹ̀dùgbẹ̀ làgbọ́n àkèrègbèdùgbẹ̀ ní sowó kó mọ̀nà jà kó bá lára ta ni orúkọ mi ò padà dé ẹ̀mí diamond àbúlé kan so títalẹ̀ títalẹ̀ títa sọ́mọ̀ tó tún láǹfààní àti máa torí omi mo jọ àwọn sódò ẹja ńlá ló gbé lọ́jọ́ tòní ẹ ti mọ bá a ṣe máa ń ṣe ìyá wa ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Big Niton. Big Niton ó bíìgì lóòótọ́. so mo ní ìbéèrè márùn-ún yìí ẹgbẹ̀rún márùn-ún 5,000 naira ni tẹ́ ẹ bá gbà béèrè kan 1,000 tẹ́ ẹ bá gbà béèrè méjì 2,000 ìbéèrè mẹ́ta 3,000 tẹ́ ẹ bá gba gbogbo ẹ̀ 5,000 tẹ́ ẹ bá wá gba gbogbo ìbéèrè yìí màá tún wá fún yín ní extra 5,000 wá jẹ́ 10,000 naira. Ǹjẹ́ ẹ ti ṣe tán? I'm ready. Mo ti ṣe tán. Yorùbá bọ̀ wọ́n pa òwe kan ẹ parí òwe yìí wọ́n ní ẹni àìgbọ́n pa ló pọ̀. Ẹni àìgbọ́n pa ló pọ̀. Bẹ́ẹ̀ ni. Wètò ẹni tí ò gbọ́n. Ẹni àìgbọ́n pa ló pọ̀ bẹ́ẹ̀ ni. Ẹni tó gbọ́n ò lè kú. Àbí? Ẹ gbìyànjú ṣùgbọ́n ẹni àìgbọ́n pa ló pọ̀ ẹni tí ọgbọ́n pa kò tó nǹkan. Ókè kò tó nǹkan ó súnmọ́ra wọn náà. Mo try. Àwùjalẹ̀ lọ́ba Àjẹ̀bú Aláàfin lọ́ba Ọ̀yọ́ Olúbàdàn lọ́ba tilẹ̀ Ìbàdàn kí lorúkọ ọba Iléṣà? Come again. Àwùjalẹ̀ lọ́ba Àjẹ̀bú Aláàfin lọ́ba Ọ̀yọ́ Olúbàdàn lọ́ba ilẹ̀ Ìbàdàn kí ni orúkọ ọba Iléṣà? Ìlẹ̀ṣà. Ìlẹ̀ṣà kọ́ Ìlẹ̀já ni àbílẹ̀kẹ̀ Ọwá lọ́ba Iléṣà jẹ́. Ọwá Iléṣà. Ó di ìbéèrè méjì àbí? Ó kù mẹ́ta. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òǹkà Yorùbá ni kí ni 400 ní Yorùbá? 400. Àpò méjì. Àpò mẹ́wàá ni. Irinwó ni 400. Bọ̀ 200 ní ìgbà ni 200. No, àpò yẹn kì í ṣe òǹkà. Owó ni. Igba 200. Irinwó ni 400. Ó kù béèrè méjì. Ṣàngó Olúkòso òòṣà ni nílẹ̀ Yorùbá. Ògúnlákáayé òòṣà ní nílẹ̀ Yorùbá. Ọya òòṣà ní nílẹ̀ Yorùbá. Ẹ dárúkọ òrìṣà mẹ́ta nílẹ̀ Yorùbá yàtọ̀ sáwọn èyí tí mo ti kà sílẹ̀ yìí. Òrìṣà. Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà òrìṣà ni ó dé ní. Àkókò ń lọ. Ẹni sùn Ọ̀rúnmìlà. Jesus Christ of Nazareth. Ó ti lọ. Ọ̀rúnmìlà òòṣà ni. Ọya òòṣà ni. Èṣù láàlú òrìṣà ni. Òòṣà pọ̀ nílẹ̀ Yorùbá. Ìbéèrè yín kan ẹyọ kan. Bóyá Ọlọ́run lè ní kẹ́ gba ìbéèrè ẹyọ kan tó kù yìí. Ìbéèrè ẹyọ kan tó kù lọ báyìí. Ẹ jẹ́ kó soft. Ìbéèrè ẹyọ kan tó kù ní. Ta ló tẹ Ọ̀yọ́ dó? Ta lẹni tí ó tẹ̀lé Ọ̀yọ́ dó? Ọ̀yọ́. Mo ní orúkọ àwọn mẹ́ta option mẹ́ta tí màá fún yín. Ok, fún mi lọ́pṣọ̀n kí n dárúkọ. Alákọ̀ọ́kọ́ ta ló tẹ̀lé Ọ̀yọ́ dó? Alákọ̀ọ́kọ́ ní Aláàfin Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kejì ní Ṣàngó Olúkòso. Ẹlẹ́ẹ̀kẹta ní Ọ̀rànmíyàn. Èwo ni nínú wọn? Ọ̀yọ́. That Ọ̀rànmíyàn is for Ilé-Ifẹ̀. I think it's for Ilé-Ifẹ̀ àbí. Ọ̀rànyàn, Ṣàngó àtàláàfin. Ètò I think is either Ọ̀rànmíyàn àbí Aláàfin Ọ̀yọ́. No, Aláàfin Ọ̀yọ́ kẹ̀. Ẹ mú kan nù. Àkókò ń lọ. Ọ̀rànmíyàn. Ọ̀rànyàn ló tẹ̀lé Ọ̀yọ́ dó. Ọ̀rànmíyàn Ọ̀rànléyàn. Ẹ gbà béèrè ọ̀kan nínú ìbéèrè 5 ẹgbẹ̀rún kan náírà. Adéyẹmí Diamond ló kọ mi ẹ fọ́lọ̀ péjì mi báyìí èèyàn ti máa gbé àṣà àti ṣe Yorùbá sókè báyìí. Bàbá olóyè kan sọ títalẹ̀ ta lè ta sọ́mọ̀.